Ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, gbogbo ojúlówó ọmọ Yorùbá. Mo kí yín lórúkọ bàbá wa Professor Banji Akíntóyè Àrólé Awólọ́wọ̀. Mo sì tún kí yín lórúkọ olóyè ààrẹ Aníyìkáyé of Yoruba land, ààrẹ Akínrógun of Yoruba land, ààrẹ Akọni of Oòduà, ààrẹ Májóbàjẹ́ of Yoruba land, the Akéwèjẹ general olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, pé ẹ kú ojúmọ́ gbogbo ọyàn ọmọ Yorùbá tẹ́ wà lójú oorun tẹ́ wà dédé àkókò yìí tájọ ń pera wa ní ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire tá a mọ̀ pọ̀ ọmọlúàbí ni wa. Ìrìn àjò tá a gbé dání ta sọ wípé ó tó àkókò kí ìran Yorùbá ó padà sí orísun wọn, pé a fẹ́ padà sí inú orílẹ̀-èdè wa, pé ìrìn àjò tí Nàìjíríà mú wa rè àmọ́ ibi tó máa já sí. Ẹ̀yin àgbàlẹ́dẹ̀ sọ wípé bẹ́ẹ̀nìyàn ò bá mọ ibi tó ń lọ àṣà mọ ibi tó ti ń bọ̀, àmọ́ ibi tá a ti ń bọ̀ torí àwọn bàbá wa ti jẹ́ kó di mọ́mọ́ fún wa pé orílẹ̀-èdè ni wá, kí wọ́n àwọn bìrìtìkó tó dà wá papọ̀ mọ́ àwọn rúlú, àwọn ṣàpà, àwọn abayé ẹni jẹ́ àwọn agbògbó lọ́wọ́ ẹni. Èrè ìdí tèmi fi wá bá yín láàárọ̀ ẹni yẹn. Ọmọ yín Aníyìkáyé ń bẹ ní London lọ́wọ́lọ́wọ́. Kì í ṣe birthday nìkan ló kì í ṣe torí birthday nìkan ló jẹ́ kí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó wà ní London. It is because of the Yorubas. Àwọn bàbá wa kan wà ní London, àwọn ìyá wa kan wà ní London tí wọ́n sọ wípé wọ́n ní àwọn bìrìtìkó abayé ẹni jẹ́ òjálé onílé fìdíbò títí ẹ̀ mọ́lẹ̀, àwọn olè, international armed robber, all the corruption in Nigeria created by British. Wọ́n ní wọn gbọ́ gbogbo ohun tá a ti ń sọ látijọ́ pé ó tó àkókò fún ìran Yorùbá to say bye bye to Nigeria, pé we want our nation, pé a fẹ́ orílẹ̀-èdè títí wa, àwa ò ń ṣe Nàìjíríà, àmọ́ ìtumọ̀ Nàìjíríà, orísun wa tẹ́lẹ̀ àmọ́ ọmọ abílẹ̀èrè ni wá, ọmọ lúàbí ni wá, ọmọ kóòtù òjíire ni wá, pé a fẹ́ padà sórísun wa. Wọ́n ní wọn gbọ́ gbogbo ohun tá à ń sọ látijọ́ yìí. Bí Fúlàní ṣe ń pa ọmọ Yorùbá tán ń lé àgbẹ̀ wa kúrò lóko, tí wọ́n ń pa àwọn ọba wa nípakúpa táwọn àgbààgbà wa ò lẹ́nu ọ̀rọ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti jẹ̀jẹ̀kújẹ, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti sodo, wọn láwọn ò gbọ́. Àwọn bàbá wa kan wọ́n wá fẹ́ lọ pìrìsẹ́ǹtì kéèsì wa fún wọn ní pálámẹ́ǹtì wọn. Tá a dẹ̀ gbọ́ pé bàbá Professor Banji Akíntóyè ti kọ lẹ́tà fún wọn. Lẹ́tà yẹn ni àwọn bàbá wa kan tí Sunday Ìgbòho máa jẹ́ kan nínú wọn, Aníyìkáyé, Koiki Media, bàbá Fàtáyé Ògúnníbídó, Dr. Savi, Ajakoin, tán máa gbé lẹ́tà ìran Yorùbá pé ìran Yorùbá fẹ́ bọ́kò nínú ìgbèkùn lọ bá wọn ní pánámẹ́ǹtì wọn. Èní ní October 12, èní ní mega rally ní London, èní ní rally tí ó jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé lóòótọ́ lódodo ní ìran Yorùbá la fẹ́ lọ, èní ní tá a máa túṣọ lójú eégún wọn, èní ní that the Yoruba will condemn the activities of Nigeria in Yoruba land. Èní ní àwọn kan sọ pé Tinubu wà ní London, kò sí tó ka àwọn ọmọ wa ní tó wà ní London pẹ̀lú Tinubu. London, British lobby Nigeria, ìlú tó lófin ni. Bí wọ́n ṣe ya wèrè tó tọ́ ya olè tó tọ́ ya amúrọ̀bà tó tọ́ ya corruption tó, wọ́n sì bẹ̀rù òfin wọn. Nàìjíríà ni president kan ti lè máa dún kakakaka mọ́mọ́ ìlú. Èní ni tó bá jẹ́ pé lóòótọ́ lódodo lẹ jẹ́ ọmọ Yorùbá àtàtà, tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ní àánú àwa tá a wà ń lé ṣe yín, tó bá jẹ́ pé lóòótọ́ lódodo lẹ fẹ́ sọ orísun yín nù fún Fúlàní, tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ni bí a ṣe de alágbe káàkiri àgbáyé ni ò tẹ́ yín lọ́rùn, tó bá jẹ́ pé lótìtọ́ lódodo lèmi àtẹ̀yìn mọ̀ wípé
ilẹ̀ Yorùbá àwa la ní kì í ṣe Fúlàní. Tẹ́ bá mọ̀ pé lótìtọ́ lẹ́fẹ́ kí ìran Yorùbá ó bọ́ kò nínú ìgbèkùn Nàìjíríà. Ẹ gbẹ́dọ̀ darapọ̀ mọ́ wọn ní rally London Mega Rally on 12 of October 2024. Èní ni gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ wà ní London, tẹ́ wà ní France, tẹ́ wà ní Spain, tẹ́ wà ní Italy, tẹ́ wà ní Denmark, tẹ́ wà ní Holland, tẹ́ wà ní Germany, níbi gbogbo tẹ́ ẹ bá wà ẹ jẹ́ a jọ parapọ̀ lénìí ní London kí gbogbo àgbáyé lè mọ̀ pé lóòótọ́ àti lódodo orísun ogun Yorùbá, orísun ogun ọmọ aládé ní London àti gbẹ́jọ́ wa dé. A ò ṣe Nàìjíríà mọ́, èní ni wọ́n fẹ́ ṣe o nílùú London. Be part of it. Èní ni gbogbo pé wọn ò gbọ́ tán pariwo ẹ̀ èyí ló máa dópin. But a fẹ́ káwọn ènìyàn ó pọ̀. I know, everybody know, ní London ní British General ọmọ Yorùbá tó wà ńbẹ̀ they are all more than 1 million. Ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ jáde lẹ́ni o ní London Mega Rally. Ẹ̀yin bàbá rẹ̀ tó máa jẹ oúnjẹ ọmọ pé ẹ jáde lónìí. Èní ní 12 October 2024 ní London Mega Rally. Ṣé mọ̀ pé ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ ní 2019? Àpẹẹrẹ pé ohun rere tó fẹ́ jáde nìyẹn. Àpẹẹrẹ pé ìran Yorùbá máa bọ́. Àwọn bàbá wa àtàwọn ìyá wa pẹ̀lú ọmọ yín Aníyìkáyé Akéwéjẹ General, ọmọ tó jọmọ lọ, ààrẹ bàbá rẹ̀, they want to present the Yoruba case in British Parliament today. Èní ni ẹ darapọ̀ mọ́ wọn, ìyà yìí tó gẹ́. Olódùmarè ọba tẹ́níperíjàgbé ò fìyà dá ìran Yorùbá, ó tó gẹ́. Ẹ jáde síta kí ìran Yorùbá di alágbe káàkiri ká máa tọrọ jẹ, ó tó gẹ́. Be part of that rally, London Mega Rally. Ẹ rí ọmọ yín bẹ̀, ààrẹ Aníyìkáyé, olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ rí Kóìkí International, Ọláyọmí Kóìkí ó wà ńbẹ̀. Ẹ rí Dr. Sabi, President Yoruba World Media both home and abroad. Ẹ rí wọn bẹ̀. Ajacoin, Bàbá Fatai Ògúnríbidó wọ́n wà ńbẹ̀. Àwọn akọni ọmọ Yorùbá kàǹkà tó dúró tán náwó tán nára pé ìran Yorùbá gbẹ́dọ̀ bọ́ kó nínú ìgbèkùn, pé kì í ṣe ìlérí adániwáyé rèé. Let us go there. London Mega Rally for the Yoruba nation. Ìpàkọ́ ògbósùtì torí ẹlẹ́gàn ló bàjẹ́. Ẹ jẹ́ kí Tinubu máa ṣe titi ẹ̀ ńlọ́dọ̀, kẹ́yìn máa ṣe titi yín. Àwọn àgbà ìgbàanì ní oko ló máa mú àlọ́sùn wá. Ìyà yìí tó gẹ́. Tinubu ò rán ìran Yorùbá. Bí ìran Yorùbá bá ń kú lọ lọ́tún, tí ìran Yorùbá ń kú lọ lọ́sì, kò kàn wọ́n torí pé wọ́n ti jẹ̀jẹ̀kújẹ nínú Nàìjíríà. The spirit of the Nigeria ó ti wọnú ayé wọn. What is the spirit of Nigeria? Ọ̀dájú, apààyàn, apanilẹ́kọ̀jayé, olè, amrọ̀bà, alọ́kólókígbe, panipani, afọ̀rọ̀kẹ́lẹ́batẹnijẹ́, òwòlé onílé tó fi ń bo títí ẹ̀ mọ́lẹ̀. Ẹ jáde lénìí, ẹ̀yin ìyá wa, mo mọ̀ pé aṣojú rere ni yín. Mo mọ̀ pé ọmọlúàbí ni yín. Mo mọ̀ pé ẹ tó fi yangàn láwùjọ.
mo mọ̀ pé ẹ ò ní bojú Yorùbá jẹ́ mo mọ̀ pé ìran Yorùbá yóò mọ̀ sọ̀rọ̀ yín ní dáadáa lẹ́yìn rálì ìtẹ́bẹ́ṣe lénìí ní London ẹ̀yin ti Manchester ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín o ẹ̀yin ti Newcastle Birmingham àbíbọ̀ ò ní ṣe pé gbogbo ìlúkìlú tó bá wà ń bẹ ọwọ́ yín dà ẹ jáde níbi ìlú gbogbo ìlú tí ọmọ Yorùbá bá wà ẹ dà gìrìrìrìrì lọ sí London for the Yorùbá nation a lè máa bá báyìí lọ ẹ má dúró dìgbà tí òkú máa bẹ̀rẹ̀ sí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ títì ọwọ́ wa ò ká mọ́ ìgbà tá à ń pariwo lánàá táwọn kan sọ wípé ẹ má dá wọn lóhùn gbogbo àwọn tó sọ pé ẹ má dá wọn lóhùn àwọn náà ti ń kẹ́yìn síta bí ẹran ọ̀sùn àwa ló kàn Tinubu ló lè ṣe ẹ fọkàn balẹ̀ a máa gbé wálẹ̀ ìtìnúbù débẹ̀ tán ló ní ẹ fọkàn balẹ̀ a máa gbé sókè ó dẹ̀ ń gbé sókè lójoojúmọ́ ní ìjẹta àná before Tinubu ń tepo ní 879 but as I'm talking to you now epo ti di 1,025 naira ní NNPC àwọn tó wà ń ta ìwọ ni tó tàránò ní bovard ní 1,200 àwọn kan tà ní 1,300 lẹ́kìtì wa ń bíbẹ̀ yìí 1,400 we are in big problem ohun gbogbo tá à ń ṣe nírọ̀rùn lágídí gan àríṣe èrè ìdí tẹ́ fi máa sẹ́fù láìfọ ọmọ Yorùbá nìyẹn that London rally we turn to the escape route to the Yorùbá race èrè ìdí tẹ́ fi gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn nìyẹn mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ̀ ní sọmọnù ẹ̀yin ọmọ Yorùbá tó ń bẹ ní ìlú odi ní àjò bí Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè ẹ kéré okòwò wálé èrè lóbìnrin ń jẹ lábọ̀ ọjà àgbàrá yìí fòkòtò ire ayé yìí ò ní fòyín rú ẹ ní tàjò gbèsàjò ẹni bá perí yín níbi ibi máa bá ní ẹ mọ̀ ní wọ́wọ́ tí ẹ bá mi darapọ̀ mọ́ rálì yẹ yóò sì dára fún yín ojú ò ní tì yín ẹ ní báyìísàn ló gbà wọ́n ti sọ gbogbo ilẹ̀ Yorùbá dá láìsàn o wọ́n ti sọ wá gbogbo wa pápátá wọ́n ti sọ wá di aláìsàn èrò ọkàn wọn ni pé kásù ká má jí Olódùmarè ní ó gbà fún wọn please be part of that rally London rally ẹ jọ̀ọ́ ẹ jẹ́ alábàápín ńbẹ̀ ẹ darapọ̀ mọ́ wọn owó tẹ́ máa fi wọ plane tẹ́ máa fi wọ mọ́tò tẹ́ máa fi wọ train débẹ̀ kò ní wọ́n yín táyà ni mi ò ní èmi náà ìbá ti débẹ̀ látàná ẹ̀rí ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ wa lágbára Olódùmarè nígbà táwa bá ń rẹ́rìn àwọn ọ̀tá wa yóò máa sọkún ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí rálì yìí ó kí gbogbo àgbáyé mọ̀ pé lóòótọ́ lódodo àwọn Yorùbá dé ẹ jẹ́ kí rálì yìí ó pọ̀ kán lè rí pé lóòótọ́ àti lódodo Yorùbá ò fẹ́ ìyànjẹ mọ́ pé a fẹ́ Nàìjíríà mọ́ pé a ò tiẹ̀ lè dárúkọ ohun tí Nàìjíríà ṣe fún wa jù kán máa pa wá kán máa lé wa kó lóko. Enough is enough. Please, ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, be part of that rally today, 12 October 2024. A dára fún yín o, ojú ò ní tì yín o, mi ò ní wá yín tì o, ẹ̀yin náà ò ní wé mi náà tì o, àájọ délẹ̀ lérí yẹn ni tá àájọ máa jubiléètì o, bẹ́ẹ̀ dẹ̀ ni rọ́lọ̀ tá ń pa àwa la máa borí. Ẹ borí nílé ẹ borí lóko ní ìrìn àjò níbi gbogbo tẹ́ bá lọ ẹ máa jáwé olúborí ni o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí àwọn ọmọ tá a ti bí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí ìgbáyé gbádùn ọmọ Yorùbá wọ́n ti fẹ́ gbògo wa lọ́wọ́ wa tán ká má bàa rí gbà mọ́ be part of that rally and God will honour you. Thank you and God bless you.
Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. Ask for your copy at the Booksellers Limited, Ibadan and Abuja. Telephone 0803-3229-113 or 0807-849-6332. The book is also available on Amazon.com. For free shipping, log on to www.amazon.com, Indigo Chapters, Canada, or bookbookstore.com. For more info, log on to www.widowsadvocate.org. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now.